A kú déédé àkókò yìí o, kọ́mọ níwà lórúkọ mi, agbáṣàlárugẹ tí tún fìwà tútù kọ́mọ aráyé. Mo kan sáárá sọ́lọ́run ọba mi aríwárẹ́yìn, ọ̀rọ̀ gbénú ọmọnìyàn fọhùn, dákunjẹ́ ìríwí mọ́jẹ́ ń ṣiṣọ́. Ẹ kú ilé làákàrà ilé, ẹ káàbọ̀ ń tèrò ọ̀nà, mójúbà fáwọn àgbààgbà àwọn ọ̀ṣà ìkọ́mọdé. Lọ́kùnrin lóbìnrin ṣe dáadáa mọ́ báyìí. Ọ̀rọ̀ lábẹ́ tí inú sọ tó fi ṣọmọlúàbí, ẹ dákun ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ ẹnu mi. Ìkìlọ̀ pàtàkì lórí oògùn olóró, kálóògùn nílòkulò drug abuse ni mo fẹ́ fi rin wá létí. Kẹ́ni tí ó jìn sínú ọ̀fìn ọ̀rọ̀ mi ọmọ ṣe kò kàn mí, ṣe ni olùkóró sétí ẹni ìwà ìmọ̀kan yìí ṣí mọ́ lórí. Igbólàbí ọmọ tí ń fọtí fọyín òsì jórí ìrè ó pé. Rántí pé rẹ̀ jẹ́ òsì nínú fọ́tò bọ́ọ̀ bá ti lo ẹ́ńjìnì ara rẹ̀ lọ́ọ̀tì bá. Kádọ̀gàndó oògùn ìkọ́ranjú kòkó kẹfún sí láìṣomi òní tí ń sọ ní ìdájọ́ lọ́dẹ orí lọ. Ó ti lẹ́rẹ́ fùfà sí sàbọ́lọ́bà òde lọ́wọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ ń rí health center oògùn olóró ti sọ wọ́n di játijàti. Ọ̀rẹ́ wa, drug abuse is not an option. I can understand that you are going through a lot, àmọ́ sórí bíbẹ́ lo oògùn orí fífọ́. Ìṣòro ní adùn ọ̀la ni, dákun gbóògùn olóró jù sílẹ̀, ikú ń bọ̀ máa ń rìn ọmọ òfúra ni. Ibi sòbíà rẹ̀ bá ti dáyìn ò tún jiná mọ́ láyé. Jẹjẹrẹ ni àjọkànjẹ̀dù ẹni tó ti wọlé wù. Ọ̀rẹ́ wa kan sọ lọ́kàn ara rẹ̀ pé ṣe bẹ́ni tó ń lo tramadol mu pacalin ló níyànjú ń bá wí. Mo láyọ̀ láti sọ fún ọ pé bí dókítà bá ní o lo oògùn méjì tó o lo mẹ́rin, ìsọ̀rí kan náà níwà tó lóògùn olóró ń bẹ. Ìlòkulò oògùn là ń pè ní drug abuse, bí ọba aránisọ́run àrèmọ́bọ̀ a sì sọ ní dẹrú ayé. Ìdàkejì ẹ̀wẹ̀ ká lóògùn lọ́nà tí ò bófin mu ni, bọ́wọ́ agbófinró bá tẹ ni ó dì kiri máa ń jẹ́. Importer exporter hard drug, iṣẹ́ rí ò ṣe é fi lọ́mọ lọ́wọ́. Ọ̀wọ́ wá mí ìṣe kó tó kan tọ̀ wá ń bi ewúrà ń di akọ̀ṣu. Kọ́mọ níwà lórúkọ mi, ẹ dákun ẹ jẹ́ á jìnnà sóògùn olóró. Kádẹ́kun àálògùn lọ́nà tí ò bófin mu, ẹ jẹ́ á rántí pẹ̀dùn arìnlẹ̀ ní sọ ní dàbọ̀ bá dọjú alẹ́.